bàbá ní kò kàn wá o a ò lè sọ bàbá ní kò kàn wá a ò lè sọ ó lè kàn ní tó kàn wá o láfi ní ó lè kàn ní tó kàn wá láfi ní ká máa fi ń tí ò dá kan èèyàn kan ó lè kàn ọmọ làkejì kó kàn níṣẹ́. mo fi Olódùmarè ọba bẹ̀ wá ẹ dákun gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé bẹ́ẹ̀ bá ti ń wo ètò yẹn máa bá mi share rẹ̀ káàkiri gbogbo ọmọ Yorùbá tẹ́ bá ti ń wo ètò yẹn máa bá mi share rẹ̀ káàkiri. orin tí mo kọ yìí ọ̀kan pàtàkì ní ilẹ̀ Yorùbá láwùjọ àwọn olórin Yorùbá àwọn olórin Fújì òun ló kọ orin yìí ṣùgbọ́n orin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó jẹ́ orin tó jẹ́ pé bẹ́ẹ̀ èèyàn bá farabalẹ̀ dáadáa tó bá ronú sí i dáadáa yóò mọ̀ pé orin tó ní kìmí ni tó sì ní ìtumọ̀ dáadáa. mo ń sọ̀rọ̀ yìí kì í ṣe gẹ́gẹ́ bí oníròyìn kì í ṣe gẹ́gẹ́ bí akọ̀ròyìn kì í ṣe gẹ́gẹ́ bí oníṣẹ́ ìwádìí bákan náà kì í ṣe gẹ́gẹ́ bí ajìjàgbara kankan ṣùgbọ́n mo ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ohun tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà tí ò tẹ́ lọ́rùn. mo ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó fẹ́ ìlọsíwájú ìtẹ̀síwájú ìgbéga àti ìgbédìde ilẹ̀ Yorùbá káàkiri àgbáńlá ayé. kò síbi tí ilẹ̀ mọ́ lónìí tí ilẹ̀ mọ́ dé lónìí tá ò dé tá ò ní rí ọmọ aládé. kò síbi tí ilẹ̀ mọ́ dé lónìí tá ò dé tá ò ní rí ọmọ Odùduwà. kò síbi tí ilẹ̀ mọ́ dé lónìí tá ò dé tá ò ní rí ọmọlúàbí. gbogbo ibi tí Yorùbá sì wà káàkiri àgbáńlá ayé gbogbo ibẹ̀ ni wọ́n tún ibẹ̀ ṣe pẹ̀lú ìwà àti iṣẹ́ ńlá ọwọ́ wọn. tá a bá ní ká máa bẹ̀rẹ̀ sí dárúkọ wọn ilẹ̀ ó kún. ṣùgbọ́n kókó ọ̀rọ̀ mi ni wípé kò síbi tọ́mọ Yorùbá dé káàkiri àgbáńlá ayé tí wọn kì í gbóúnjẹ fẹ́gbẹ́ kí wọn ó tún gbàwó bọ̀. kí ló wá dé tó jẹ́ pé lórílẹ̀‐èdè tá a jọ dá sílẹ̀ tó jẹ́ pé lórílẹ̀‐èdè tá a jọ ní kí ìran kan tàbí ẹ̀yà kan kí wọ́n máa wá ṣe bí ẹni wípé àwọn ni Olódùmarè tó ṣẹ̀dá àwọn yòókù. kí ló dé tó jẹ́ pé ẹ̀yà kan ni ó jẹ́ baálé ilé tí yàgbẹ́ sàárín ọ̀dẹ̀dẹ̀ tọmọdé ilé ò gbọ́dọ̀ sọ̀rọ̀. kí ló dé tí ẹ̀yà kan yóò máa ṣe bí àparò tó gorí ebè tó ga ju àwọn ìran yòókù lọ. tá bá ní kò kàn wá a ò lè sọ ó lè kan ẹni tó kàn wá òun la fi ní ká má fi ohun tí ò da kan èèyàn kan. Saheed Òṣùpá ló kọrin bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dákẹ́ lórílẹ̀‐èdè yìí tí wọn ò sọ̀rọ̀ tí gbogbo wa ń ṣe bí ẹni pé nǹkan ń lọ déédéé tí gbogbo wa ń ṣe bí ẹni pé bó ṣe yẹ kó rí ló ṣe rí tí gbogbo wa ń ṣe bí ẹni wípé kò kàn wá tí gbogbo wa ń ṣe bí ẹni wípé tó bá bàjẹ́ kò kàn wá tí gbogbo wa ń ṣe bí ẹni wípé nǹkan ń lọ déédéé nǹkan ń lọ dáadáa. ẹ dákun ọkọ àtìyàwó wọn jọ ń gbélé wọ́n bímọ wọ́n kọ́lé wọ́n nílẹ̀ wọ́n ra mọ́tò wọ́n ṣe ohun tẹ́gbẹ́ ṣe wọ́n ṣe ohun tó yẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ bí ẹ̀dá lórílẹ̀ àlàyé ṣùgbọ́n dàsà déédéé òun la rí wípé bóyá ìyàwó ló gbìyànjú àti kọkọ sílẹ̀ tàbí bóyá ọkọ ló gbìyànjú láti fi ìyàwó rẹ̀ sílẹ̀. ohun tó yẹ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa ni pé tí ò bá nídìí pàtàkì wọn ò lè gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀. bórílẹ̀-èdè yìí bá ń lọ bó sì yẹ kó lọ tẹ́kùn ń ké bí eku tẹ́yẹ ń ké bí ẹyẹ tí gbogbo nǹkan kárí tí ohun àlùmọ́ọ́nì ilẹ̀ Nàìjíríà tó kárí gbogbo ilé gbogbo oko kò ní sí ẹ̀dá kan tàbí èèyàn kan tí ó ronú wípé òun fẹ́ pín kúrò lára Nàìjíríà. bórílẹ̀-èdè bá rí bó ṣe yẹ kó rí tí ò sípà ń jínigbé tí ò sípà yà kan hùwà bí Olódùmarè
kò ní sí pé ẹ̀yà kan ó sọ wípé òun ò ṣe mọ́. gẹ́gẹ́ bí olóyè àwùjọ, gẹ́gẹ́ bí ènìyàn àwùjọ, gẹ́gẹ́ bí ọ̀dọ́ àwùjọ tèmi jẹ́, mo fi òye wo àwọn nǹkan kan láwùjọ wa lákòókò yìí. a ó rí wípé àwọn èèyàn wa tí wọn ò sọ̀rọ̀ sókè lórí pé bóyá àbí Yorùbá fẹ́ pín àbí Yorùbá ò pín, àbí kí wọ́n ṣe àtúntò àbí kí wọ́n má ṣe àtúntò yìí, tí a bá wo orí wọn dáadáa, ọ̀pọ̀lọpọ̀ wọn àríjẹ ní màdàrú ni gbogbo wọn. ṣé ẹ mọ̀ wípé bí èèyàn bá jẹ́ ọmọ èèyàn olóṣèlú tó ń gbà láti lóṣooṣù, tí wọ́n tó bímọ tí wọ́n bá kó mọ́, tó fẹ́ ṣèyàwó tó ń bá ṣèyàwó, àti sọ̀rọ̀ jáde síta, tàbí tó jẹ́ wípé ó ń retí nǹkan pàtàkì lọ́dọ̀ àwọn olóṣèlú àwùjọ tó jẹ́ pásínà tiẹ̀, tó jẹ́ nǹkan àdáni tiẹ̀ tí kìí ṣe fún àwùjọ. irú èèyàn bẹ́ẹ̀ kò ní láǹfààní láti lè sọ̀rọ̀ nítorí pé ó ti jẹ dòdò, tàbí kó ní dòdò tó fẹ́ jẹ, kò ní láǹfààní láti sọ òdodo sókè. Good day everyone, my name is Kehinde Alasoke. Here we produce any kind of asoke at wholesale and affordable prices, and we deliver throughout the world. What did I say? I said we deliver asoke to any part of the world. We produce for burial, wedding, birthday, and any kind of event that you want to do. Just get in touch with us. We produce your asoke for you at wholesale and affordable prices. You can follow us on Instagram, follow us and like us on Facebook. Also, you can message or call us on WhatsApp. Thank you very much, and God bless you. I love you. Ẹ wo adúrú graduate tí ilẹ̀ Nàìjíríà ń produce lọ́dọọdún. Ẹ wo adúrú àwọn èèyàn, àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ní ọgbọ́n àtinúdá lóríṣiríṣi. Ta ló fẹ́ ràn wọ́n lọ́wọ́? Kò sí. Ọ̀pọ̀lọpọ̀ tó ní àlá, ọ̀pọ̀lọpọ̀ tó ní ìran, ọ̀pọ̀lọpọ̀ tó ní àrà láti dá, àrà ti parẹ́ mọ́ nínú nítorí pé orílẹ̀-èdè tá a wà, ìwọ̀nba àwọn tó máa rí péréte jẹ, wọ́n ti wá fọkàn sí wípé nǹkan ń lọ bó ṣe yẹ kó lọ. Mo fi Olódùmarè ọba bẹ̀ wá, ẹ dákun gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, bẹ́ẹ̀ bá ti ń wo ètò yẹn máa bá mi share rẹ̀ káàkiri. Gbogbo ọmọ Yorùbá tẹ́ bá ti ń wo ètò yẹn máa bá mi share rẹ̀ káàkiri. Nnamdi Kanu ó pè fún orílẹ̀-èdè Biafra. Bí ilẹ̀ Nàìjíríà bá rí bó ṣe yẹ kó rí, Nnamdi Kanu ò ní jáde wípé òun fẹ́ kí orílẹ̀-èdè Biafra ó ṣẹlẹ̀. Bí nǹkan bá rí bó ṣe yẹ kó rí, Olóyè Sunday Adéyẹmọ ò ní dìde wípé òun fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó ṣẹlẹ̀. Gbogbo wa wá dákẹ́, àwa ṣe bí ẹni pé nǹkan ń lọ déédéé. Àwọn tó wá ń gbókè òkun ni wọ́n wá káràmásì kí ọ̀rọ̀ yìí ju àwa tá a wà nílé lọ. A ṣe bí ẹni pé yà ò jẹ́ wá, ṣe bí ẹni pé gbogbo wa la wà òkè. Bí èèyàn bá ń lọ sí ilé, bá ń gba ilẹ̀ Olújì, bí èèyàn bá ń gba Iléṣà lọ sí ilẹ̀ Olújì, ẹ lọ wo títì ibẹ̀, ẹ ó rí i pé ó burú ojú ọ̀run àpáàdì lọ. Títí Ìṣẹ́yìn sí Ọ̀yọ́ ó burú ojú ọ̀run àpáàdì lọ. Ẹ wo àwọn títì káàkiri tó jẹ́ títì federal káàkiri, ẹ wo àwọn iṣẹ́ ńláńláńlá tó ti yẹ kí wọ́n ṣe tí wọn ò ṣe. Báwo yẹn bá sọ pé ìjọba Buhari ò ṣiṣẹ́, èmi a máa jẹ́ yé wọn pé irọ́ ńláńláńlá ni ìjọba Buhari ń ṣiṣẹ́. Báwo yẹn bá sọ wípé ìjọba Buhari ò ṣe nǹkan kan, èmi a máa jẹ́ kó yé wọn wípé irọ́ ńláńláńlá ni ìjọba Buhari ń ṣiṣẹ́. Ṣùgbọ́n iṣẹ́ ìjọba Buhari ó fi síbì kan, ó ju bì kan lọ. Kí ló dé tí ìjọba Buhari ń ṣe ẹlẹ́yàmẹ̀yà? Kí ló dé tí ìjọba Buhari ń ṣe ẹlẹ́yàmẹ̀yà? Kí ló dé tó jẹ́ pé àwọn ìran kan
ni wọ́n ń jẹ gàba lórí ìran mìíràn lásìkò yìí. Gbogbo wa wá dákẹ́ àsí bí ẹni pé gbogbo ẹ̀ ń lọ déédéé. Owó Nàìjíríà ti fọ́. Béèyàn bá sùn sínú ilé kò lè sùn kó forí lé sùká. Bá bá rìn ní títì á bẹ̀rù kí bá bá rìn á bẹ̀rù ká jínigbé kó má gbé wa. Bá bá lọ lójú pópó á máa bẹ̀rù ìjàmbá mọ́tò. Béèyàn bá lówó lọ́wọ́ lásìkò yìí ọkàn rẹ̀ ò ní balẹ̀ pẹ̀lú owó tó ní lọ́wọ́ nítorí pé òun dáná lé ìpàdé rẹ̀. Bákan náà béèyàn bá lówó lọ́wọ́ tó fẹ́ ra ọjà tó fẹ́ lọ sọ́jà lásìkò yìí, àsìkò yìí kì í ṣe àsìkò tí yóò sọ pé tí n bá dọ́jà màá ra rú màá ra yọ̀ màá ra gbá màá ra wo. Ìgbà tó o bá débẹ̀ iye owó tó o bá kó lọ́wọ́ ni ó sọ nǹkan tó kó wálé, kì í ṣe pé ó plan láti lé. Nítorí pé kí ni? Nítorí pé nǹkan ò lọ déédéé, ọrọ̀ ajé ó ti bàjẹ́. Ẹ má sì mí gbọ́ o, kò sí ìjọba kan tí ò ní níbi tí ó ti ṣe àǹfààní fún ìlú. Kò sí ìjọba kan tí ó wà ńbẹ̀ bó tilẹ̀ kíjọba òun ó burú tó tí ò ní ìyàtọ̀ tí ó mú wá ní dáadáa sí ará ìlú. Ṣùgbọ́n ní àkókò yìí ó dàbí ẹni wípé ohun tó fa ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí gangan ni pé tí ẹ̀yà Ìgbò àti ẹ̀yà Yorùbá tó fi jẹ́ pé wọ́n wà lẹ́yìn, òun ni pé ìjọba Buhari jẹ́ ìjọba tó jẹ́ pé ó ń ṣe ìjọba ẹlẹ́yàmẹ̀yà. Mo fi Olódùmarè ọba bẹ̀ wá, ẹ dákun gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, bẹ́ẹ̀ bá ti ń wo ètò yẹn máa bá mi share rẹ̀ káàkiri. Gbogbo ọmọ Yorùbá tẹ́ bá ti ń wo ètò yẹn máa bá mi share rẹ̀ káàkiri. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní ilẹ̀ Nàìjíríà tí a mọ̀ sí ZENITH, wọ́n ń gbìyànjú láti dá ìpínlẹ̀ 21 mìíràn kalẹ̀. Tá a bá wo àwọn ìpínlẹ̀ 21 tó fẹ́ dá kalẹ̀ yìí, a ó rí wípé nǹkan ti ṣe Yorùbá. Good day everyone, my name is Kehinde Alasoke. Here we produce any kind of asoke at wholesale and affordable prices, and we deliver throughout the world. What did I say? I said we deliver asoke to any part of the world. We produce for burial, wedding, birthday, and any kind of event that you want to do. Just get in touch with us. We produce your asoke for you at wholesale and affordable prices. You can follow us on Instagram, follow us and like us on Facebook. Also, you can message or call us on WhatsApp. Thank you very much and God bless you. I love you. Wọ́n ní wọ́n fẹ́ dá ìpínlẹ̀ Ìtàì sílẹ̀, èyí tí wọ́n fẹ́ yọ láti ara ìpínlẹ̀ Akwa Ibom. Wọ́n fẹ́ dá ìpínlẹ̀ Katagum sílẹ̀ láti ara Bauchi, Òrùkà láti ara Kogi, Àdàdà láti ara Enugu, Gúrárá láti ara Kaduna, Ìjẹ̀bú láti ara ìpínlẹ̀ Ògùn, Ìbàdàn láti ara ìpínlẹ̀ Ọ̀yọ́, Sígá láti ara Kano, Gárì láti ara Kano, Amana láti ara Adamawa, Gongola láti ara Adamawa, Mambila láti ara Taraba, Safana láti ara Borno, Okun láti ara Kogi, Ètìtì láti South East, Ọ̀rásì láti ara Imo àti Anambra, Njaba State wọ́n fẹ́ yọ ìyẹn láti ara Aba àti Abia,
àní ó mà láti ara Delta, Torogene àti All River State, láti ara Bayelsa, láti ara Bayelsa àti Delta pẹ̀lú Rivers, Bayajida láti ara Katsina, Jigawa àti Zamfara. A rí pé bí ilẹ̀ Yorùbá ti pọ̀ tó, Ìjẹ̀bú Ìbàdàn nìkan ló jẹ́ ohun tó fẹ́ yọ láti ara ilẹ̀ Yorùbá, ló jẹ́ ohun tó fẹ́ dá ìpínlẹ̀ míì sílẹ̀ láti ara ilẹ̀ Yorùbá bí ilẹ̀ Yorùbá ṣe pọ̀ tó. Ìbéèrè tó wá ń jáwọ́ jásẹ̀ núkùn tèmi ni wípé àwọn senators wa tó lọ láti ilẹ̀ Yorùbá kí ni iṣẹ́ tó ń ṣe nílé ìgbìmọ̀? A jẹ́ wípé aláìlójútì tí bá ìyá ìyàwó rẹ̀ sùn, òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn senator wa tí wọ́n ń sojú ilẹ̀ Yorùbá ní ilé ìgbìmọ̀ asòfin àgbà. Ẹ̀yin náà wò ó báyìí. Kí ni ká wá, èwo la wá fẹ́ wí ta ò wí, èwo la fẹ́ sọ ta ò sọ. Kókó àti pàtàkì ọ̀rọ̀ yìí ni wípé bóyá Yorùbá fẹ́ pín o, bóyá Yorùbá ò pín o, bóyá wọ́n ṣe àtúntò o, bóyá wọn ò ṣe àtúntò o, ohun tó ṣe pàtàkì fún ọmọ Yorùbá lásìkò yìí ni wípé ká fi ẹnu ṣọ̀kan lórí ọ̀rọ̀ bàbá wa Ahmed Bọ́lá Tinubu. Èmi ò tí ì lè sọ nǹkan kan lórí Ahmed Bọ́lá Tinubu lásìkò yìí nítorí wípé a ò tí ì mọ èrò tí bàbá Tinubu ní lẹ́yìn tí ó bá di ààrẹ tán ní ọdún 2023. Ìyẹn tó bá jẹ́ pé àwọn ọmọ Àrèwá wọ́n gbà á láyè láti di ààrẹ ni o. Nítorí wípé àwọn ìròyìn tá à ń gbọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí fi hàn wá wípé ó ṣeé ṣe kí àwọn Àrèwá kó má gba Ahmed Bọ́lá Tinubu láàyè láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n iye ohun tí ì bá jẹ́, bóyá Bọ́lá Tinubu di ààrẹ ni o, Yorùbá ó sì máa wà. Bóyá kò di ààrẹ ni o, Yorùbá ó sì máa wà. Bóyá orílẹ̀-èdè pín ni o, Yorùbá ó sì máa wà. Bóyá orílẹ̀-èdè ò pín ni o, Yorùbá ó sì máa wà. Ṣùgbọ́n ohun tá a nílò ní gbogbo ìgbà, òun ni ìfọwọ́sowọ́pọ̀ ọmọ aládé. Gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, ìfọwọ́sowọ́pọ̀ wa ó ṣe pàtàkì lásìkò tá a wà yìí. Nítorí pé àtọ̀pọ̀ ìtọ̀ ó máa ń jẹ́ kí ìtọ̀ wó bí ọṣẹ. Tá a bá fọwọ́sowọ́pọ̀, agbára tí àwọn ará àta ní tó fi ń ṣẹ́gun wa kò ní ṣeé ṣe mọ́, wọn ò ní lágbára lórí wa mọ́. Ó dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nítorí pé ọmọ aládé òun náà ni ó máa ṣera wọn. Mo fi Olódùmarè ọba bẹ̀ wá, ẹ dákun gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, bẹ́ẹ̀ bá ti ń wo ètò yẹn máa bá mi share rẹ̀ káàkiri. Gbogbo ọmọ Yorùbá tẹ́ bá ti ń wo ètò yẹn máa bá mi share rẹ̀ káàkiri. Tá a bá rántí ìtàn ò gbàgbé ara rẹ̀. Nígbà tí wọ́n fẹ́ rán Awólọ́wọ̀ lọ sí ẹ̀wọ̀n, Justice Sowemimo ló dá ẹjọ́ tó sọ Awólọ́wọ̀ sí ẹ̀wọ̀n. Ṣèbí ọmọ Yorùbá náà ni. Kí ló dé tó jẹ́ pé ọmọ Yorùbá náà ni máa ṣera wọn? Nígbà tí Sọ́nàkàn fẹ́ gbé ìjọba kalẹ̀, ìjọba fìdíhe kalẹ̀, gbogbo àwọn èèyàn ọgbà náà ti lérò wípé ọmọ Yorùbá ni ó gbéjọba fún, kò gbéjọba fún ọmọ Yorùbá o. Kí ló dé tó jẹ́ pé ọmọ Yorùbá náà ló máa ń ṣera wọn? Bóyá Sunday Igboho bóyá gbà á lọ́nà àìtọ́ ni o, bóyá nǹkan tó ń ṣe bóyá gbà á lọ́nà àìtọ́ ni o, bóyá kò gbà á lọ́nà àìtọ́ ni o. Tí orílẹ̀-èdè bá rí bó ṣe yẹ kó rí, kò ní sẹ́ni tí ó ronú débẹ̀. Àti wípé ọ̀nà tẹ́mi gbà gbé òṣùbà fún olóyè Sunday Adéyẹmọ ni wípé ó ṣí ojú ọ̀pọ̀lọpọ̀ sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀. Èmi ò bá rọ̀ wá pé ká dákun torí Olódùmarè. Mo fi alálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀ wá, mo fi orúkọ tá à ń jẹ́ bẹ̀ wá, mo fi ilẹ̀ tá à ń gbé bẹ̀ wá, mo fi ibi tí a ti wá bẹ̀ wá. Ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, ẹ dákun torí Olódùmarè, ẹ jẹ́ á sowọ́pọ̀. Ẹ dákun torí Olódùmarè, ẹ jẹ́ á sowọ́pọ̀. Gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, ẹ jẹ́ á sowọ́pọ̀. Àwọn ẹ̀yà mìíràn ń ṣẹ́gun wa lọ, kó má di pé yóò di ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá ò ní jẹ́ nǹkan kan mọ́ rárá lórílẹ̀‐èdè Nàìjíríà. Kó má di pé yóò di ọjọ́ iwájú àwọn ọmọ wa ó di ọmọ ẹrú tó yẹ kí wọ́n jẹ́ ọmọ aládé.
kí gbogbo wa má torí ọ̀pọ̀lọpọ̀ wa má torí nǹkan tá a fẹ́ jẹ lásìkò yìí ká má ba ọjọ́ iwájú nǹkan tí àwọn ọmọ wa ó jẹ lọ́jọ́ ọ̀la jẹ́. Bó tilẹ̀ kémi yìí dàgbà tó mi ò gbọ́dọ̀ lo 100 ọdún sí i láyé mọ́. Lẹ́yìn ìgbà tí n bá wá kúrò, àwọn tó bá kù, ǹjẹ́ mo ṣetán láti gba ilẹ̀ kalẹ̀ fún wọn di ọjọ́ ọ̀la? Èmi ò bá President Muhammadu Buhari wí, bẹ́ẹ̀ ni èmi ò bá ìyá Fúlàní wí, nítorí wípé wọ́n fẹ́ràn ẹ̀yà wọn, wọ́n sì fẹ́ ìtẹ̀síwájú àti ìlọsíwájú ẹ̀yà wọn. Wọ́n fẹ́ kí ẹ̀yà wọn máa borí gbogbo ìgbà. Kò wá sọ́gbọ́n. Wọ́n ní àkàrà gìrìwò la fi ṣẹ́gun ẹ̀kan gìrì, ká fi yangan san yangan la fi dá yangan lára. Ìran Yorùbá náà ní láti sowọ́pọ̀ lásìkò yìí láti fẹnu ṣọ̀kan, kí ẹnìkan má lè kú mọ́, kẹ́nìkan má lè yẹ mọ́. Bí a bá jẹ bí ìjà yẹn kì í ṣe ìjà àdá, kì í ṣe ìjà ìbọn, kì í ṣe pé ká máa léra ẹni káàkiri, ṣùgbọ́n nípa ìfọwọ́sowọ́pọ̀ àti ìsọ̀rọ̀sókè, ohun tá a fẹ́ kó jẹ́ yóò jẹ́, bá a ṣe fẹ́ kó rí yóò rí bẹ́ẹ̀. Ká tiẹ̀ wá sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ò tiẹ̀ pín mọ́, ká wá sọ wípé restructuring yìí náà ni a tiẹ̀ padà wá fẹ́ ṣe. Ìgbà tí a bá fẹnu kò, tí a bá fọwọ́sowọ́pọ̀, òun ni ó ṣeé ṣe. Ẹ má rò pé àwọn ẹ̀yà náà tí ó faramọ́ restructuring rárá o, wọn ò lè faramọ́ nítorí pé èyí tá à ń lò lọ́wọ́ yìí àwọn ló gbé, kò gbé àwa yòókù. Mo fi Olódùmarè ọba bẹ̀ wá, ẹ dákun gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, bẹ́ẹ̀ bá ti ń wo ètò yẹn máa bá mi share rẹ̀ káàkiri. Gbogbo ọmọ Yorùbá tẹ́ bá ti ń wo ètò yẹn máa bá mi share rẹ̀ káàkiri. A nílò ìfọwọ́sowọ́pọ̀. Èmi ò jáde sọ̀rọ̀ báyìí ń gbangba báyìí lórí ọ̀rọ̀ Yorùbá o, ṣùgbọ́n nígbà tí nǹkan bá gbèyànú sí èèyàn ò ní mọ ìgbà téèyàn ó sọ ọ́ jáde. Ọ̀pọ̀lọpọ̀ wa graduate ni wá, a ò rí kan ṣe kan, tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹlòmíì, àti jẹun lásán kò bá lọ́wọ́ ẹlòmíì. Báwọn èèyàn kan bá ti wá wà òkè tí wọ́n ti ń rí tọ́rọ̀ kọ́bọ̀ fi jẹun, wọ́n ti gbàgbọ́ wípé àwọn yòókù náà dára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó yẹ kí wọ́n dìde, tí wọ́n lágbára, tí wọ́n nífọ̀ lẹ́ẹ̀kan náà, tí wọ́n lẹ́nu, wọ́n ń ṣe ìṣe kò kàn mí, bámúbámú mo yó, èmi ò mọ̀ pé bí ń pọ́mọ ẹnì kọ̀ọ̀kan. Àwọn èèyàn wa tó yẹ kí wọ́n sọ̀rọ̀ sókè nítorí pé wọ́n ti ń jẹ, wọ́n ti ń mu, wọ́n ti gbàgbọ́ wípé gbogbo èèyàn pátápátá lórí jẹ. Nítorí pé tọ́lọ́pọ̀ bá àrá sí wọn, tí sójà kan bá fojú wọn rí nǹkan tí ò dáa, wọ́n ní ẹni tí wọ́n lè pè tí ó gbà wọ́n kalẹ̀. Wọn ò rántí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, wọn ò rántí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tí ò lẹ́nì kankan àfọlódùmarè. Wọ́n ti gbàgbé pé nítorí pé àwọn ń jẹun ẹ̀mẹ́ta lójúmọ́, wọ́n tún ń ṣe fàájì. Wọ́n ti wá gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn, mílíọ̀nù èèyàn tí ò ṣe é kà nílẹ̀ Nàìjíríà, wọn ò rí nǹkan ṣe kan, wọn ò rí nǹkan kan jẹ. Kí ló dé tí ẹni tó ní tí ò rántí ẹni tí ò ní? Kí ló dé tí èmi yó tí ìrántí àwọn tẹ́bi ń pa? Ẹ má torí pé ẹ̀yin wà òkè ní orílẹ̀-èdè kẹ́ ẹ wá dákẹ́ kí ìyà sì máa jẹ àwọn èèyàn. Nítorí pé bẹ́ẹ̀ bá lówó tẹ́ ẹ lógún tẹ́ ẹ lọ́gbọ̀n, àwọn ọmọ àwọn tí ìyà ń jẹ lónìí ni wọ́n padà fi ojú àwọn ọmọ tí ń rí màbó lọ́jọ́ ọ̀la. Ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, ká ṣe kíni? Ká gbára wa kalẹ̀ lọ́wọ́ amúnisìn 21st century. Ká gbára wa kalẹ̀ lọ́wọ́ amúnisìn ìgbàlódé. Èmi ò sọ pé Buhari ò ṣe dáadáa, n ò sọ pé Buhari ò gbìyànjú, ṣùgbọ́n kí ló dé tí ìjọba yẹn fì síbi kan ju ibi kan lọ? Kí ló dé tí àwọn kan ju òfin lọ? Kí ló dé tí àwọn àjọ kan àti àwọn ẹ̀yà kan ju òfin lọ lórílẹ̀‐èdè Nàìjíríà? Ọ̀nà táwa lè gbára wa kúrò, tá a lè fi gbára wa lẹ̀, òun ni pé ká ṣe kíni? Ká fọwọ́sowọ́pọ̀. Bóyá Yorùbá pín o, bóyá Yorùbá ò pín o, bóyá restructuring ó wà o, bóyá kò ní sí o. Bí ẹ̀yà Yorùbá bá lè fọwọ́sowọ́pọ̀ káàkiri àgbáńlá ayé, a ti gbára wa kalẹ̀ lọ́wọ́ ogun tó ń jà wá nìyẹn. Bákan náà ti gba ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kalẹ̀ lọ́wọ́ ogun tí ó jà wọ́n. Mo rọ̀ wá gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, ẹ dákun torí Olódùmarè, ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀. Kẹ́nìkan má lekú, kẹ́nìkan má láfè mọ́.
èmi ò sọ ọ̀rọ̀ yìí láti fi bú ẹnì kankan, n ò sọ̀rọ̀ yìí láti fi tako ìjọba kankan, ṣùgbọ́n mo sọ ọ̀rọ̀ yìí láti gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ohun tó ń ṣẹlẹ̀ sí ìran rẹ̀ ò tẹ́ lọ́rùn. Mo sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ohun tó ń ṣẹlẹ̀ sí ìran rẹ̀ ò tẹ́ lọ́rùn. Mo sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ohun tó ń ṣẹlẹ̀ sí ìran rẹ̀ ò tẹ́ lọ́rùn. Níbi tí Yorùbá tóbi dé ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí ìran Yorùbá pọ̀ dé ní gbogbo àgbáyé, níbi tí èdè Yorùbá gbayì dé káàkiri gbogbo ìlú tó ń bẹ lórílẹ̀-èdè ayé, kò yẹ kó jẹ́ wípé ọmọ aládé ni ó máa wà kísà bó ṣe ń rí yìí. Ẹ wo àwọn ọ̀nà federal tó wà nílẹ̀ Yorùbá mélòó ṣíṣe. Ìkẹrẹ Gorge Dam lókè Ògùn, ǹjẹ́ wọ́n ṣe? Adúrò owó tán ti run síbẹ̀ òun láti ayé nàmínálẹ̀, ǹjẹ́ wọ́n tún ṣe? Ẹ wo àwọn ọ̀nà Iléṣà, ẹ wo Ìjẹ̀bú, ẹ wo àwọn Ìkálẹ̀, ẹ wo Ìlàjẹ, ẹ wo bí ẹ ṣe ń jẹ àwọn èèyàn nílẹ̀ Yorùbá. Ẹ dákun torí Olódùmarè, ẹ dákun torí Olódùmarè ọba àṣẹ̀dá. Bẹ́ẹ̀ bá wọlá nǹkan kan, ẹ wọlá ọmọ tí wọ́n bí sílẹ̀ Yorùbá lónìí tí ò tí ì ṣẹ̀, tá a bá tètè dé ká gbára wa kalẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wa, àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ bí lónìí tí wọn ò tí ì ṣẹ̀wọ̀n, àwọn náà ò jẹ ìyà yẹn lọ́la. Mo fi Olódùmarè bẹ̀ wá, ẹ wọlá mímí tẹ̀ mí, ẹ wọlá jíjẹ jẹ́ ń jẹ, ẹ wọlá mímú tẹ̀ mú, ẹ dákun ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká gba ilẹ̀ Yorùbá kalẹ̀ lọ́wọ́ ìyà tó ń jẹ ọmọ Yorùbá nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀. N ò sọ̀rọ̀ ogun, n ò sọ̀rọ̀ àdá, n ò sọ̀rọ̀ ìbọn, ṣùgbọ́n kí ni mo sọ̀rọ̀ rẹ̀? Mo sọ̀rọ̀ ìfọwọ́sowọ́pọ̀ àti ìfẹnukò. Yóò dáa fún wa o, àní ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Mo bẹ̀ wá, dákun gbogbo ẹni tó ń wò mí, ẹ bá mi share ètò yìí káàkiri kó jálé kó já oko. Mo wí tèmi lónìí o, ṣe ti gbọ́. Mo wí tèmi lónìí, ṣe ti gbọ́. Ó lè wà dìbò dọ̀la o kò dẹjọ́, ó lè wà dìbò dọ̀la o kò dẹjọ́. Ká máa fi ń tí o dákan èèyàn kan, ó lè kan ọmọ làkejì kó kan níṣẹ́. Ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, ẹ já fọwọ́sowọ́pọ̀ ká gbára wa kalẹ̀. Ẹ dákun torí Olódùmarè. Ìkànnì Sojúlóye náà lẹ̀ ń wò, Ọ̀gbẹ́ni Àjàkáyé òun lorúkọ tèmi. Wọ́n ní àdínlódì àbẹ̀rẹ̀ àsìnlódì àbẹ̀rẹ̀, ọmọ ọba àdánà tàbí ọmọ ọba àṣẹrẹ la fi sọmọ lórúkọ. Ìjùmúni méyè ní ọmọ olódòdẹ, pàrọ̀ oúnjùmúni sódẹ, ìkúnlẹ̀ oníjùmúni sólẹ̀kẹ̀, yàrá oúnjùmúni sábàwò rẹpẹtẹ. Èmi Láyìndé bẹ́fọ̀ òtán, baba ńlá baba tàǹjẹ̀rù mi. Ẹ ṣeun, ó dìgbà kan náà, ó dàbọ̀. Good day everyone, my name is Kehinde Alasoke. Here we produce any kind of asoke at wholesale and affordable prices, and we deliver throughout the world. What did I say? I said we deliver asoke to any part of the world. We produce for burial, wedding, birthday, and any kind of event that you want to do. Just get in touch with us. We produce your asoke for you at wholesale and affordable prices. You can follow us on Instagram, follow us and like us on Facebook. Also, you can message or call us on WhatsApp. Thank you very much and God bless you. I love you. Good day everyone, my name is Kehinde Alasoke. Here we produce any kind of asoke at wholesale and affordable prices, and we deliver throughout the world. What did I say? I said we deliver asoke to any part of the world. We produce for burial, wedding, birthday, and any kind of event that you want to do. Just get in touch with us. We produce your asoke for you at wholesale and affordable prices. You can follow us on Instagram, follow us and like us on Facebook. Also, you can message or call us on WhatsApp.
Thank you very much, and God bless you. I love you.